bless you all. Tó a bá fi dídá mi rí, màá ní gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tó wà níbi ẹ̀jẹ̀ ká dìde dúró lórí ẹsẹ̀ wa. Gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ if you are a broadcaster here, please rise up on your feet to celebrate this wonderful man. He was a member, one of us, a colleague, a friend, a brother. He was such a fantastic entertainer, a fantastic broadcaster. Ẹ̀dìyẹ kìí búkà délé ẹnu. Forever Adegbagbe Alhaji late Dr. Ismail Abiodun Oropo Oyinlomo. Ẹ̀yin fans Oropo Oyinlomo jọ. Oyinlomo jọ. Oyinlomo jọ. Yeah, we are here celebrating him even in death. Yesterday, wọ́n bí àtàwọn àbúrò ẹ̀ ìyàwó olóògbé ni wọ́n dẹ̀ ṣe dáadáa. Wọ́n yìí fojú pààyàn rẹ̀. Wọ́n sọ pé torí ọkọ àwọn ti jáde láyé kí wọ́n máa rí gbogbo wa kí wọ́n máa ṣe jáde pẹ̀lú wa. She is so humble, respectful and wonderful. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tí ẹ wà ń bí tí ẹ jẹ́ olólùfẹ́ Abíọ́dún Ọ̀rọ́kọ̀ àti olólùfẹ́ gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ tí ẹ kì í ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ tẹ́ẹ̀kan jólólùfẹ́ wa mo máa bẹ̀ wá tí gbogbo wa bá lè dìde dúró lórí ẹsẹ̀ wa a máa observe 1 minute silence a lè máa ṣe presentation of this post-human award. Dr. Yemi Sode, over to you sir. Jigom Akala 5 and 6 olóògbé. Ètò ìsọ̀kọ̀ máa gbé microphone fún ṣe ìfọ́nbẹ̀ fún ọ̀nà màá sì gbé fún ọ̀sọ̀dọ̀gbàmì ó ní ìfọ́. Gbogbo àwọn ẹgbẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ mo kí wa kú àsìkò yìí. A dúpẹ́ fún ìgbé ayé Abíọ́dún Ọ̀rọ́pọ̀ pé kò lo ìgbésí ayé tiẹ̀ dájú. Òun ní ìpínlẹ̀ ọ̀pọ̀ níbí lónìí. Bó tiẹ̀ jẹ́ pé lọ́jọ́ orí bí ẹkú sì wà láyé. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọ́n ní ká kúrò ọmọdé tó yẹ ni. Ó sọ ìkájára kámọ̀ ní àdìyẹ rẹ̀. Mo kí ìyàwó Ọ̀rọ́pọ̀ àtàwọn ọmọ tó fi sílẹ̀. Mo gbàlagbà ẹ̀ pé ayé tí a ṣe òjẹ́ èrò bí ẹ̀ àìdìbò bẹ́ẹ̀ lọ. Ọlọ́run ní bẹ́ẹ̀ rògbà ẹ̀ wọ̀ ìyàwó Ọ̀rọ́pọ̀ Ọlọ́run ní bẹ́ẹ̀ rògbà ẹ̀ wọ̀ ọlọ́ra fi kò sí àṣẹ. Mo kí gbogbo wa nítorí tá a bá ń sọ̀rọ̀ nípa Ọ̀rọ́pọ̀ kò sẹ́ni tí ò kọ́ nínú gbogbo wa. Bí èyí ò bá ṣe tuntun torí òun ọ̀dọ̀ rẹ̀ tó kú lọ́kùn bàbá fún ọmọ awo awo tí wọ́n bọ̀ sí ìwọ wa ṣùgbọ́n yọ náà bí wọ́n máa dá ọmọ ọ̀gá ọmọ ọ̀gá tí wọ́n bọ̀ sí ìdílé wa àti ilé ẹ̀rọ ṣe. Adúpẹ́ lọ́wọ́ náà a lè kí ọmọ awo fún pé ó tiẹ̀ rántí ọkàn pàtàkì ló wa. Mo gbé kùdóòsù ẹ má jẹ́ abọ́ ọkàn jẹ́ jù ókè kùdóòsù lẹ́rẹ̀ẹ́tì ẹ má jẹ́ abọ́ ọkàn jẹ́ jù ojú tèmi lé omi nígbà tá a bọ̀ bí bẹ́ẹ̀ mo wo ẹ̀jọ́ Abíọ́dún Ọ̀rọ́pọ̀ òkú ẹ̀wẹ̀ bẹ́ẹ̀ ni Abíọ́dún Ọ̀rọ́pọ̀ rí Abíọ́dún Ọ̀rọ́pọ̀ rí kò kákùnú ẹ̀dá tó bá kú tí ọ̀pọ̀ máa lè wọ́n ló kákùnú. Adúpẹ́ lọ́wọ́ náà àwọ̀dù yìí wọn máa gbé lọ́sẹ̀ sáwọn fámìlì wọn máa gbé sáwọn ẹgbẹ́ pé Ọ̀rọ́pọ̀ òkú bímọ lẹ̀ ẹ̀yìn ẹgbẹ́ bàgbà àwọ̀dù. Adúpẹ́ lọ́wọ́ náà yes over to you. Gbogbo bàbá rédíò tí Ọ̀rọ́pọ̀ ti sọ̀rọ̀ lẹ́yìn gẹ́gẹ́ bí Ọlọ́run tó fi kẹ́ sí bẹ́ẹ̀
ẹni tó jẹ́ adarí rédíò lọ́wọ́ àwọn bó ti jẹ́ pé ẹ̀kọ́ la máa nígbà náà ṣùgbọ́n lọ́wọ́ ló sì tó lé ẹjẹ́ àkọ́kọ́ nìkan lọ́nà. ṣé lọ́pọ̀lọpọ̀ ọmọ Abíọ́dún ọ̀pọ̀ bàtà wà ní MITV bẹ́ẹ̀ pẹ̀lú kọ́nsẹ̀ntàdì ni wọ́n jọ ṣiṣẹ́ gbà ẹ̀ ìgbà tó kú mọ́ wà l'Abuja I saw it on social media without even knowing that I would be in Lagos. I played Lagos since 1999 lọ́kọ̀ gbogbo wa ní 2024 tó kọjá. Abíọ́dún jẹ́ ìyẹ́lẹ́ mi kéde tí mo ní pé aláwọ̀ àná àwọn tó níyàwó ẹ̀ nìyí tó sọ ìyàwó ẹ̀ pé ìyàwó ẹ̀ lọ́wọ́ ẹ̀ kò sí ẹ̀ táwọn ọmọ tó bá kí mi ó rí bákan lára rẹ̀ without the consent of the award here. What this award is telling you about today is in legacy. Whatever you are doing now, the Almighty Jehovah is watching you. Tí Abíọ́dún bá ṣe dáadáa, mo mọ̀ pé gbogbo àtàdé àjò Abíọ́dún lọ, àjò lọ. Pẹ̀lú ìfẹ́ tí a ní sí ìdílé ẹ̀ ló mú ọ wá bí ọlọ́run ní ṣe léde ní tẹ̀lé láàrin ọ̀rọ̀. Thank you very much. Kódà lórúkọ gbogbo àgbààgbà ẹgbẹ́ àpọ̀ àti gbogbo àwa ọ̀dọ́ kéékèèké tí a wà ní Christus tí a wà nínú ẹgbẹ́ ẹ jẹ́ kí n kọ́kọ́ kí ọmọ àwò pé o kú ìfọmọnìyàn ṣe torí odò tó bá gbàgbé orísun ó máa ń bẹ̀rẹ̀. As far as I'm concerned, this is the most important aspect of this program. The very, very, very important aspect. For everything you are doing here today, this is what I cherish so much. Torí ẹni ẹni ikú kábẹ́lì a ò sì gbọ́dọ̀ olùdíbálẹ̀ gbàgbé oríṣi àgbẹ̀ lórí lóṣooṣù ìwé ẹ̀yìn àgbàgbà. Ogún ìfi ọmọ àjọyọ̀ ṣe ọmọ aró bí o ṣe rántí ọ̀gá ẹ̀ lónìí ọmọ òní gbàgbé ẹ̀ torí mo tẹ̀lé fẹ́ràn tó yẹ o tọ́lọ́mọ bá ṣe ọ̀dà rédíò fún ọ̀la ọlọ́dẹ tó bẹ́ẹ̀ ọba forúkọ ọ̀pọ̀ sọ láìpẹ́ ìbò ẹ̀ bébí náà ṣe fún ọba sọ láìpẹ́ ìbò mi ó tó bẹ̀ ojú rẹ̀ torí mo mọ ọ̀kan tí ọ̀pọ̀ máa ṣe fún lónìí bí mo dẹ̀ ṣe fún ọmọ ilé ìrònú ẹ̀ náà mo rò pé àwọn máa ṣe ọ̀pọ̀ láti máa pè mí látàárọ̀ aago mélòó ni máa dé yẹn tí o ti wẹ̀ agbọ́dọ̀ tó débi ilé òkè mo máa pẹ́ débi ìtàn ṣùgbọ́n àlè bí ọlọ́wọ́ ọ̀rọ̀ bá òkú lápò àwọn ọmọ adé jùlọ lágbára lọ́wọ́ ìyàwó ọ̀rọ̀ pọ̀ èyí tó wá ní Mother's Day you are a wonderful father obìnrin takuntakun ní ẹni bá wà fún fún òkúrò tí àwọn ọmọ ẹ̀ ó lè jẹ́ ìyìn ọ̀rọ̀ pọ̀ bàjẹ́ a ò sì gbọ́ ìdààmú látọ̀dọ̀ ẹ a ò sì ní bàjẹ́ látọ̀dọ̀ ẹ a sì gbọ́kọ̀ púpọ̀ sí ẹ a jẹ́ pé obìnrin dáadáa ni ọ́ may God continue to rest his soul iṣẹ́ òsì pa láíláí ẹ jẹ́ ká máa ṣe dáadáa o ẹni tí kúkọ̀ àgbọ̀n o a máa sọ pé kò tí ì kàn mí ẹ̀yin ló sọ pé kò tí ì kàn yín ṣùgbọ́n tó náà bá ló yá kò sẹ́ni tó kọ́ ló ń fà á kọ́lọ́run jọ kó jẹ́ kí ọdún tó jìnnà gan-an àdúrà torí kò mú ọ̀rọ̀pọ̀ náà tó lọ́gbà náà ó wọ ló ń bẹ́ẹ̀ ṣùgbọ́n iṣẹ́ ìbàjẹ́ ara iṣẹ́ ìdí ìbàjẹ́ ní ọmọ awo àti ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀ tó ti ṣe. tó lórúkọ Sanke Communications Ventures and of course the entire broadcasters who are lovers of your husband. Your husband was a wonderful man to everybody. He was a everybody he was too good to a fault. And that is why we are all here today. Ìdí nìyẹn tí gbogbo wa ṣe tètè báyìí. Tá a fi wá yẹ ọ̀rọ̀ pọ̀ sí i. Tó lọ́ máa wọ́n làwọn ayé sí ọ̀rọ̀ pọ̀ làwọn akọ́lé bí lónìí. Ọlọ́run sì tún tó bàjẹ́. Lórúkọ ẹ̀.
mo rọ ọkọ rẹ ọ̀rọ̀ bọ̀ o tún kí ọkọ kí ọkọ ẹ ò kú ṣẹ́. This award goes to your husband. Though a posthumous award, well deserved. Well deserved for his dynamic input as an outstanding entertainer presenter, for inestimable contribution towards the growth of broadcasting industry, and is still there till tomorrow. I want to say congratulations to you, congratulations to my friend, even in death, congratulations to the family, the children. Your dad was a wonderful man. He was so impactful. Your husband was so impactful. And we are all his lovers. On behalf of all his fans, Akko Broadcasters, on behalf of Sam K Communication Ventures, Lagos, Nigeria, I say congratulations to you. Today, 11th day of the month of May 2025. Congratulations. Alhaji Abdulganiru Akapese Butu, ọmọnú rédíò Babaláàánú, God bless you, God bless you. Prince Adeni Samuel, ẹ máa bọ̀ kẹ́ wá gba àmì ìdánilọ́lá yìí.